ọmọ tá a bí lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday yáàmù sùlàsàì ọjọ́ ńlá iṣẹ́ tó péye lóyún lọ́dúnmáre fi ṣe ọjọ́ tó lù wá ṣẹ̀dá àwọn èso àjàrà èso gbogbo ayé lọ́jọ́ tí wọ́n ń pè bẹ́ẹ̀. ẹ dákẹ́ ẹ má pariwo ewì àkàndé bàbá múdàsírù bó ti kú fọ́gbọ́ tó èdè bàbá haruna bàbá àdìsá ó kú fún làákàyè fẹ́ni tó bá lóye ẹ fetí sílẹ̀ kẹ́rọ òun nílé gbogbo ọmọ tá a bí lọ́jọ́ Tuesday gíga là á bọ́jọ́ òkè lẹ́yẹ fọhùn oníkò gíga ni ìwọ jẹ́ ṣé bí ọjọ́ ìṣẹ́gun la bí ẹ ìrẹ kì í bìkítà rárá ó ní ọ̀pọ̀ okun pẹ̀lú agbára ìtagìrì ṣùgbọ́n o yàgò fún ìwà wọ̀nàwọ̀nà bí epo gbígbóná àìfarabalẹ̀ olórí àrùn ìwà ni ó sọ́dọ̀ táàrẹ ìpadà sẹ́yìn èrùwà làwọn ìwà wọ̀nyí lè mú wá ó lè fa ìdálọ́wọ́kọ̀ ọ̀tá tó bẹ fún ẹ ó pọ̀ rẹ́rẹ́ bí omi òkun àtomi ọ̀sà ó dì tó o ní bá àwà sábà ṣùgbọ́n o orí aṣẹ́gun bẹ fún ọ ju àwọn ọmọ mìíràn lọ ìgbà ọkọ́ ìgbà àdá tó bá òkè dìtẹ̀ àìmọ̀ wọn ara ní òrùlé ní lékè ilé igbá ní lékè omi ìwọ ni wàá lékè ọ̀tá pẹ̀lú òdì bí wọ́n ṣàṣàṣà orí rẹ kì í gbọ́ àṣàṣì kì í ran bèbí ìwọ pàápàá ó lè ṣògùn fúnra rẹ kì í tètè é jẹ́ fẹ́ràn iṣẹ́ ara rẹ ju iṣẹ́ ọba lọ ìgbà tó bá bèrè ọmọ ní bíbí lówó rẹ̀ ó yapa bí omi ẹ̀mí gígùn bí igba kànga ní ọ̀rẹ́ ni yé fẹ́ràn ọmọ ju àwọn òbí tó bí ọ̀dà sí dúníyàn ṣùgbọ́n o Màlíkì Yámì dìínì nàdúrà tó bá ọmú bẹ̀rẹ̀ àbọ̀ lọ́jọ́ Tuesday máa wọ́n àgbàdo funfun fáwọn dábà títí dọjọ́ tó máa ṣe sàrà àkùkọ aláwọ̀ mẹ́ta rẹ sádàkà bọ́jọ́ bá pé bọ́ọ̀ jẹ́ mùsùlùmí bọ́ọ̀ jẹ́ ìgbàgbọ́ ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi tẹ́lu ẹ̀gàn ẹ̀yìn ní wákàtí nàdúrà rẹ dandan ni wàá mókè ọjọ́ Tuesday yìí o torú rẹ̀ làwọn èmèrè gbogbo àgbáyé máa ń ṣèpàdé gbogbogbò ó lójú àjẹ́ tó lè jáde lọ́jọ́ ọ̀hún ọjọ́ aṣẹ́gun àjẹ́ tí ò bá gbójú tó bá jáde ẹyẹ rẹ̀ á ti dèèyàn alẹ́lẹ́ kò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ló ní fáàpù ẹni tó nànà àgbàrá lásìkò ẹ̀rùn ẹ̀ rí bí àtòkèrè lọ́lọ́jú jíjì tí mẹ́kú sun ẹrù rí ọgbọ́dọ̀ dànù kó tó